Ọmọ Yorùbá, àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ẹ wá wo ariwo gè bí àwọn ajínigbé bí wọ́n ṣe ya wọ ìjọ Deeper Life Bible Church. Ẹ gbọ́, ẹ bá ti mọ ìjọ tí wọ́n ń pè níjọ Deeper, ìjọ ti bàbá wa WF Kúmúyì. Ẹ wá wo itú tí àwọn ajínigbé ṣe nígbà tí wọ́n ya wọnú ìjọ yìí. Wọ́n ti jí bàbá gbé lọ o, ìyẹn ni pásítọ̀. Wọ́n ti jí pásítọ̀ Deeper Life gbé. Bí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, kò tí ì ju bí wákàtí bíi mélòó lọ tí wọ́n wọlé tí wọ́n sì jí àwọn bàbá yìí gbé àti èèyàn mẹ́ta. Ẹ gbọ́, a ti ń pariwo yìí ọjọ́ pẹ́pẹ́ tó ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ bá ń sọ pé kòrú ni a máa dòòyè ká ni o. Bẹ́ẹ̀ bá sọ pé kò kàn yín ẹ máa kàn ní tí kàn kó tó mọ ni o. Ṣé ẹ gbàgbé níwòyí báyìí ọdún tó kọjá, òun làwọn èèyàn burúkú yìí ni wọ́n ya wọ ìjọ rìdíìmù. Díẹ̀díẹ̀ mà ní nígbà tí àwọn ènìyàn yìí tí wọ́n bá fi lè gbérú àwọn pásítọ̀ pẹ̀lú gbogbo security, pẹ̀lú ẹ̀ṣọ́ aláàbò bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, tí wọ́n lè wọlé tí wọ́n gbé wọn. Irú àwọn bàbá wa WF Kúmúyì pẹ̀lú àmì òróró tó ń bẹ lórí wọn àti bí wọ́n ṣe mọ̀ ọ̀yàn tó. Láìpẹ́ láì jìnnà kò tí ì pẹ́ yìí, nígbà tí Donald Trump ti ń gba adé ẹ̀yẹ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà, àwọn nìkan ni pásítọ̀ tí wọ́n pè láti orílẹ̀-èdè Nàìjíríà tó sì gbàdúrà níbẹ̀. Ǹjẹ́ a rí nǹkan kan, ǹjẹ́ a rí ipa tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, lórí ọ̀rọ̀ ààbò? Ẹ̀yin pásítọ̀, àwọn pásítọ̀ ni mo tẹ̀ lọ́rọ̀ ọba sọ. Itú wo lẹ̀ ń pa, ara wo lẹ̀ ń dá? Ó ti délẹ̀ báyìí. Wọ́n ti gbé pásítọ̀, wọ́n ti kó àwọn ọmọ ìjọ nínú ìjọ Deeper Life. $3 million ni wọ́n béèrè ní o, 500 ní o, kò tí ì sẹ́ni tó tí ì mọ̀ báyìí. Igbe ariwo nígè lẹ́nu àwọn ìyàwó àwọn tí wọ́n jí gbé. Kí lẹ ní kí wọ́n ṣe? Àwọn tí wọ́n jí gbé náà, àwọn ẹ má wo ẹ má jẹ́ ń gbà yín lásìkò kó má dàbí wípé pàfílíọ̀n fi àkókò yín ṣòfò. N ò fi àkókò yín ṣòfò, mo mọ̀ọ́mọ̀ máa sọ kó lè bá àyè yín ni. Lórí ìkànnì wa yìí mo ti gbé fídíò kan láìpẹ́ yìí níbi tí àwọn ìlú kan ti yarí tí wọ́n láwọn ò ní gbà, àwọn ò ní fẹ́. Kódà àwọn sọ fún àwọn ológun pé ẹ dúró yín, a máa ṣe ẹ̀ṣọ́ aláàbò ara wa. Nígbà tí wọ́n ní gbogbo ọ̀nà tí àwọn ajínipa yìí tí wọ́n ń dá lórí àwọn ó ti pọ̀ pọ̀ jù, tíjọba sì fún àwọn ní security tí wọn ò rí nǹkan kan ṣe. Àwọn aráàlú yìí ń fọwọ́ gbáyà pé níta àwọn ọ̀dọ́ ọbẹ̀ wípé àwọn ṣetán láti kú sílùú àwọn ju pé káwọn lọ sílùú àjèjì lọ. Ìjọba pé tí wọ́n bá ti ṣẹlẹ̀, ìjọba ẹja máa kó yín lọ ni. Wọ́n láwọn ò lọ ibì kankan. À ń pariwo orílẹ̀-èdè Yorùbá pé Nàìjíríà ti tán. Àwọn Haúsá Fúlàní náà mọ̀ pé ó ti tán. Ìjọba mọ̀ pé ó tán. Kí lẹ̀ ń dúró mú ẹ̀yin ìjọba yìí? Kí lẹ̀yin ń dúró mú ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn? Tẹnu yín tókè, tẹ́ ẹ bá pè wọ́n jókòó pé nǹkan báyìí ohun tẹ́yìn rí rèé. Àwọn tí ẹnu wọn ò tókè péréte nínú yín ni wọ́n ń sọ̀rọ̀, tí wọ́n ń sọ òdodo. Ẹ̀yin yòókù torí pé dọ́là ń wọ àpò yín, pound sterling ń wọ̀ ọ́, wọ́n ń kówó sínú àkáǹtì yín. Professor Adébánjí Akíntóyè ń pariwo títí. Kàkà bẹ́ẹ̀ á tẹ̀ nínú pásítọ̀ míì tí wọ́n máa sọ wókòwòkò. Ní ìsìnkọ́ bọ́ọ̀ yẹn ó ti délẹ̀ báyìí, tìyín náà ń bọ̀ o. Ẹ má wọrí, ni wọ́n ń dẹyìn ni. Ẹ gbọ́ bó ṣe ṣẹlẹ̀, níbo ló ti ṣẹlẹ̀ gangan? Nínú ìjọ Deeper Life Bible Church, yẹn ni Deeper Christian Life Ministry, Deeper Life Bible Church ti ìjọ WF Kúmúyì bàbá wa ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ gbọ́ bó ṣe ṣẹlẹ̀. Government kidnapped 3 members of Deeper Life Church, including the pastor. Ẹ gbọ́. At least 3 members of Deeper Life Bible Church
DLBC in the Akure North local government area of Ondo State have been kidnapped by some unknown gunmen. The state police spokesperson Ayanlade Olayinka confirmed that incident occurred on Monday, May 26. Ẹ gbọ́, ìlú Ondo ló ti ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tó bá kú wárápá àárọ̀ ọ̀run lọ́kàn. Gbogbo àwọn tí wọ́n jí lọ yìí bíi pé wọ́n jí WF Kúmúyè lọ ni tí ó bá yé yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ bú mi. Torí pé àwọn ni bàbá wọn, àwọn ló sọ pé kẹ́ máa lọ. Yẹ́sà dúró ń bẹ̀ bógun ṣe ń jà bí wọ́n ṣe ń jí wọn gbé Jésù wà pẹ̀lú yín. Ó ti wá délẹ̀ báyìí. Tí wọ́n bá yọ ọ̀kan nínú ojú gbogbo ojú kọ́ ni wọ́n yọ kíkọ̀ kára. Nínú àwọn mẹ́mbà tí wọ́n gbé yìí mo mọ̀ pé tá a bá lọ wádìí a rí nínú wọn bí wọ́n bá ṣe ń sọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá tó lóńdó tí wọ́n lè máa sọ pé irọ́ ni wọ́n pa. Pé ìjọba ọ̀run làwọn ń retí, ìjọba ọ̀run ṣé òde báyìí. Tó àní ẹja sọ fún wọn yí pé orílẹ̀-èdè yìí bó ṣe rí yìí èmi ń gbàdúrà kí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed ọmọ Olódòdé ó ṣe àṣeyọrí ni. Ẹ gbọ́ ó máa ṣàṣeyọrí ṣe ẹ̀ wá máa ṣe yọrí tí ó ṣe orílẹ̀-èdè Yorùbá ó lọ lábẹ́ wọn. Ọ̀kan ṣo nìyẹn. Kò sírò àṣeyọrí míì tó lè ṣe tó kọjá yẹn. Gbogbo wa kódà kó pín owó kí gbogbo ilé máa bí owó ná ní gbogbo Nàìjíríà tí orílẹ̀-èdè Yorùbá bá ṣe wà níbẹ̀ wọn ò tí ì ṣàṣeyọrí. Tèmi sì mọ̀ pé ọmọ Olódòdé ọmọ Àbíbátù Mọ́gàjí Kùrùsíù méje kọ́ lọ bá màmá torí kan náà àwọn màmá Yorùbá gidi ni láti gbà ya Awólọ́wọ̀. Bẹ́ẹ̀ ni màmá ní kúdù rẹ́kọ̀dù nílẹ̀ Yorùbá ẹ̀já bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ ẹ̀já ayọ̀ tẹ̀gàn ká fi tẹ̀gàn kún. So Bọ́lá Tinubu yóò ṣàṣeyọrí torí wípé lábẹ́ ẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá ó ti jáde yóò sì jáde. Òun rèé wọ́n ti lọ jí wọn gbé ní Deeper Life o. Olayinka mentioned that efforts are currently searching the surrounding forest to rescue the victims. The male church member who choose to remain anonymous revealed that the victims were abducted in the evening of Monday, May 26, while returning from the Bible study section in the Kashimola area of the Ogbese community. He mentioned that the church leaders have been mobilized prayer warriors to seek divine intervention for the safe return of the abducted members. The police spokesman also noted that a joint team made up of police personnel and members of Amotekun Corps are actually pursuing the kidnapper in efforts to ensure that the safety release of the captives. Ṣẹ́gbọ́n ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ ẹ mọ́bẹ ẹ ju ọ̀bẹ nù ẹ dákun ṣọ́bẹ ò ti ṣe ohun tó fẹ́ ṣe. Ẹ bá yá béèrè lọ́wọ́ wa pé ara wa pé níbo ni àwọn ará bí yìí wà. Ẹ gbọ́ ẹ wá wòyàwó bàbá yìí bó ṣe ń sunkún bí ọmọ kékeré. Nínú àwọn yàtọ̀ sáwọn tí ó fẹ́ gbójú sí kámẹ́rà. Tá a bá ń wí tá à ń sọ bẹ́ẹ̀ lòmíì bá fẹ́ sọ nínú ṣọ́ọ̀ṣì àwọn ṣọ́ọ̀ṣì kan tẹ̀ ń gbàdúrà fún òmìnira Yorùbá àwọn kan wà tí wọn ò gbà á pàápàá àwọn ọ̀dọ́ tó tóbi wọ̀nyí torí pé àwọn adarí wọn ti rí pé tó dọ́là ń wọlé gàdé ṣe wọ́n bá mílíọ̀nù kan ló ń wọlé lọ́lọ́ ní Sunday tí ò sí san Monday Bible study ń bẹ kò sí Thursday ń bẹ kò sí àwọn special program ń bẹ tí ò bá ń bá mú ni mo yó èmi ọmọ pẹ́ bí ọmọ ẹnìkan kan
ẹ̀yin ọmọ ọjọ́ òun lè rí yìí níwọ̀n bá lọ gbé jí ò bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àwọn ẹni yìí lówó táwọn náà kó mọ̀pó ó kéré jù 6 síwájú kò sẹ́ni máa wá bá wọn ṣùgbọ́n kò sí ìjọba ọ̀run yìí lásán ń lọ ṣáá ni ìnítàn yìí níbi tí ọ̀rọ̀ ọ̀ràn orílẹ̀-èdè Nàìjíríà dé yìí pàápàá jùlọ nírú àsìkò yìí dira o múra sọ̀rọ̀ ààrẹ má jẹ́ kẹ́nìkan ó fi bíbélì díẹ̀ níkà kí wọ́n fi ṣe ẹ́ níbi ìran pé ọlọ́ṣọ́gun Jésù tó dìmú ṣinṣin ànábì ẹ má jẹ́ ọgbọ́ àmọ́ ṣọ́ra ìwọ́n nílùú ọ̀sẹ́tù ìlú òtòrò àkọ́kọ́ náà ó yẹ kẹ́ ẹ ti adjust sí time tẹ́ ń ṣe Bible study yìí ẹ mọ̀ bí ìpínlẹ̀ Ondo ṣe wà báyìí ẹ gbọ́ ròyìn ẹ gbọ́ bó ṣe ń lọ bí gbogbo wọn ṣe ń sọ lọ́tún lọ́sìn ibẹ̀ náà ti gbé Ọ̀jájún ni ó padà dé ó sọ gbogbo ohun tí wọ́n sọ fún lọ́hùn-ún àwífúnni ká tó dání àgbàlagbà àjàkadì ó sọ pé òun rí báyìí wọ́n sọ báyìí wọ́n wí báyìí ẹni rọ́ ló ń pa àbí ó ti dà báyìí èèlò ni wọ́n gbà èèlò ni wọ́n ní kí wọ́n kó wá náà la àti ìmọ̀ báyìí torí wọn ò tí ì sọ̀rọ̀ nígbà tí wọ́n ti gbọ́ kété tí wọ́n ti da àwọn àmọ̀tẹ́kùn àti gbogbo àwọn pé kó máa wá wọn káàkiri bákan méjì ní sì máa rí tọ́rọ̀ bá dà báyìí táwọn tí wọ́n ní kó máa lé wọn kí tí wọn ò bá ṣọ́ra àwọn lè pa àwọn èèyàn yìí tó ọmọ Yorùbá àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ ṣé ẹ máa bá mi pín ẹ jẹ́ kó dé ọ̀dọ̀ gbogbo ẹni tó yẹ kó dé pé wọn ó lè mọ̀ wípé èèmọ̀ ti dé ẹ̀yin pásítọ̀ tẹ́ẹ̀kùn ẹ̀yin wòlíì tẹ́ẹ̀kùn ẹ̀yin àfáà tẹ́ẹ̀kùn tẹ́ẹ̀ ń sọ pé ọkàn yín mo pàlù fún yín àmọ́ ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ kájọ gbóhùn òkè lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá kì í ṣe ti Nàìjíríà Ọlọ́run ò ní tírẹ̀sì lórí ọ̀rọ̀ Nàìjíríà mọ́ àdúrà yẹn ti ń di Ọlọ́run gan létí níbi ó wà lọ́hùn-ún àní kó òmìnira ó dé kólúkálùkù wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ ká máa jọ ṣòwò papọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣé mo dúpẹ́ á tún pàdé ó dàbọ̀.